Sister. Yeah, Fiba fele dumare o baba ba fele dumare yo mo dúpẹ́ oore rẹ o baba. Aye, my love. Good evening, brother. Aye, awamu woli. Aye, my love. Thank you. Mdega ma de so mi dija mo ya gba chigbo msi. Aye, my love, made. Aye, enye mudamu. Awaye ye. Mo dúpẹ́ oore rẹ o bàbá mi. Ìwọ ló ṣọ́ mi o. Bàbá. Ẹ jẹ́ ká fi fún. Thank you. Aye maloro. Fún benefit àwọn ènìyàn mi yo cheche wo program yìí. Bene ya wa ti bẹ̀rẹ̀, bene yi mi ti bẹ̀rẹ̀, bene yẹn ti bá mi che ya wa ti jijo che ni fo. Kin bá ti fi aye maloro. Enga damo enga fi aye latuli, then wherever yẹn be ti go mi. Enga down fi aye enyo omanyo gbe mi re. But Kaduna mi ti go program yìí. Abi aye e committee go program yi o bo ma nyo gbe mi re en dabo mo fe di mi ma then chida ka kimi now en dabo di program na du ya nyon ma iroye ngi no le ilaje yo mu nyon mi en dawa che be no ye da ti che du ti ya ri be no ye du ti ri ken ba ti che aye orúkọ yẹn ti cho of course now enga ya dárúkọ be yẹn ti wo mi enga dárúkọ àdúgbò yẹn God bless you enga da wa jijo che be enga kule o ma lowo ma de wa che do kingede yẹn mo ko biran mo ko koren o mo ko made mo kan gba alagba o mo ko won made kekeke o won made gwere mo kárí gbó mo ká igbó ọ̀wọ́n abórí fúgẹ́fúgẹ́. Jibril fún mi Rasida. Mo kọ́ ọkùnrin mo kọ́ obìnrin mo kọ́ ọ̀wọ́n máa dé gbẹ́rẹ́ mo ká gba alágbà o. Òjòyè yẹn alẹ́dọ̀wọ̀ àtàgbègbè ẹ̀ mo kí gèdè yẹn mo kí lọ́ba mo gbọ̀n ẹ̀sùn lọ́wọ́n lólóyè mo kí yẹn. Thank you, my dear brother. Is it brother or sister? Jibril Fumi. Okay, sis. You only mention USA.
Can you hear my language or you are just watching it for fun? If my point. Láti Jẹ̀bú Ọ̀wọ̀. Thank you. Ọmọ Jẹ̀bú wèrè, then wèrè US. Wè ní gbòrí gbé síbẹ̀. Gèdè wá pèrò kò tó lé àwa ní nànà síbẹ̀. Uncle Marcus, mo site yín Ọlọ́run ẹ lè pamọ́ fún mi. I can see you. Mo ń feel yín yàtọ̀. Ilé brother mi. Ọmọ ọba mo rí yín náà ní technology tí lọ jìnnà kò gbé pamọ́. Thank you. Gèdè wa pátá kó èrò kò tó lé o. Àwa ní gbé ségbè, àwa ní gbé sóko, àwa ní gbé sàjò, àwa ní gbé nà sọ́jà. Àwa kò lí dú ti sẹ́ngbò àníwá àwọn dá wa kò lí. Èrò yẹn ń lí, yẹn ń kó, yẹn ń mi, yẹn ń ọ̀nà, yẹn ń àjò, yẹn ń ibikíbi Ọlọ́run adúrọ̀ wa ràn. Ẹni bá rọrùn, ẹni bá rí jẹ́ mẹ́tò òun jẹ́ bọ̀ yẹ gbé ríra lé. Ọkàn Gèdè wa balẹ̀. Ẹ̀yẹn kú lé. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ akọ́nẹ kú lé àwọn akafọ̀ fi èrú lé. Àṣẹ Ọlọ́run adúchẹ, Ọlọ́run adàdúrà lùkàchẹ má wara. Ọlọ́run adàdúrà lùkàchẹ ní Gèdè wa. Silifat Odo Isa, good evening ma. Ẹ̀yẹn bá ti fẹ́ dínà mi dùn àǹtí mi Sílífà. Ayé mi mú bẹ̀rẹ̀ kẹ̀yẹ́ bí àwọ̀lé ẹ̀yẹn mú ayé wọ̀lé, that is the response. Kọ́ bá fi ayé mà fúge erin làjẹ́ láìkẹ́ sí erin wọn kọ́ bá ti fi ayé anywhere wọn bẹ́kẹ̀rẹ́ even in the church kọ́kẹ́chí mosque gidigidi làjẹ́ bẹ́yìn bẹ̀ ya dáhùn òun àfi ayé mà fúge òun àfọ̀fí ayé irúyọ̀ wọn mú wẹ́ fi ayé yìí àwa ká fọ̀fí àwáyé òun ayé yìí ń lùkà rẹ̀ Ọlọ́run dúdá wa yè kọ́ bá sí lásán kọ̀rọ̀ bẹ́ẹ̀ akọ́nẹ́ ọ̀fẹ́ àìwòye Ọlọ́run dúdú Gèdè wa yè sáyé. Ẹ̀sìn ọ̀tọ̀ ìgbàgbọ́ wa ọ̀tọ̀ sister mi Anike bless you ma. Ìgbàgbọ́ ọ̀tọ̀ ìṣẹ̀dálẹ̀ yìí ọ̀tọ̀ ìṣe wa àṣà wa ó ti wọ̀nà religion mi kẹ́ wọ̀ wọ́n mú ẹ̀yọ̀ wọ́n ti gbá táyọ̀ wọ́n máa ń Gèdè wọ́n fọ̀fẹ́ wọ́n try láti separate ẹni possible. Kọ́ wọ́n Indian bí àwọn mẹ́rin ìṣe àṣà wọn tàbí ẹ̀sìn wọn irú Hindu àbí kíní Hindus àbí ọ̀fẹ́ wọn ṣe yìí àṣà wọn èdè wọn system tí wọn náà wọn amúgbé wọlé kọ́ lo English yé work ṣé bá màmí yóò fi ilé work it can work like that. Excuse me ẹ̀rẹ́ dá wa ká yèrò lí ẹ̀rẹ́ dá wa rántí lí wa ẹ̀sùn òtúlú wa kẹ́yìn bá gbàrẹ̀ sí ọ̀rọ̀ dẹ́gẹ́ gbogbo ọ̀rọ̀ dẹ́gẹ́ jáde ságbe ìgbọ̀rọ̀ dẹ́gẹ́ jáde sí gédégédé kọ́nà yẹn ọ̀rọ̀ ẹ̀yìn àrífi kẹ́yìn bá bọ̀ ọ̀rọ̀ rẹ̀ ràn mú ẹ̀yúlí láti kó even gan from far away burú bàwárà yìí dáwà bọ̀ ọ̀rọ̀ rálí wáyé ọ̀rọ̀ rẹ̀ wáyú náà lúlùlú wọn ẹ̀yìn àrífọ̀ fi sí bójó kóná kọ́nà rọ̀ ẹ̀rùn mọ́ gbọ́ èrí wọn gan mi tí wèé bẹ̀ síbò tùkà ẹ̀yìn yàtọ̀ gbòòrò fádẹ́gẹ́ fi ẹ̀yìn rúlú ẹ̀rẹ́ ya tó èmùrẹ́ dẹ́rẹ́ fi ẹ̀rẹ́ rúlú ẹ̀rẹ́ ya gbà sí ìsúwàdà bókidó ti yàtọ̀ ìfùgàn kẹ́rẹ́ gbà sí jẹ́gún má ẹ̀rẹ́ àmà fi ìlú ẹ̀rẹ́ ra kẹ́sùn yẹ́dù tíwájú náà ń tuwá tukàtukà ẹ̀rẹ́ dàbọ̀ ẹ̀rẹ́ dún wa àwa ẹ̀ introduce ẹ̀ sí wọn bẹ́ẹ̀ yàwá bá ti place ẹ̀ síwájú wọn yàbá ti tender wọn tí a bá wa gbà á. Àwọn yóò máa nípa program mi àwọn máa fọ̀fin mi sábà lò I only speak English when it's necessary bóyá kábẹ́mú òde yóò ṣe kínní even gan program Yorùbá ó dàbí kò bẹ́ mú English yìí gbàdúrà sometimes flow but if you are in the office àbúrò ní public place síbẹ̀ ní màá ti ní flow because wo ti máa fi èso alternative ọ̀yà aláwọ̀ ẹ̀ náà dúró for Yorùbá sí in between. So you must speak it properly. Sílẹ̀ bọ̀rọ̀. Ẹ̀rẹ́ dá wa mú ara wa. Dá wa dún yẹ bá ti jẹ́ tu wa dúkà rè wa. Dúkà wú wa rí dúdínà wa ká dàn gbàgede. Kì n bá fi ààyè kí tètè ojú àti dáhùn. Mi understand ẹ̀. Mo rántí kì mí ń Èkó. Àwa gbà ẹ̀ sọ́jà Agége jọ́nẹ̀. Èmi àtọ̀wọn kà á kọjá ẹ̀gbẹ́ ara wa.
ọ̀nà ká ọ̀ká kọ́kọ́ kọlù mi wé màrí kìnìkan yé dẹ̀ mẹ́rin júwé mẹ́tì kọ́nà ó ti wéwéwéwé di àbúrò ẹ̀yọ̀ ọjọ́ wà rẹ̀ mọ́ òdùdì yá àdọ́ mi kọ́lọ́hún bẹ́ẹ̀ àgbèjà láìní àkòrò òun at the end ọ̀wọ́n náà ọ̀yá ní block iwájú so ọ̀wọ́n ìyá move more further ọ̀wọ́n ò dúró mi ìwò wọn mo òchì kó mi wọ̀rọ̀ mi kẹ̀kí wọn kàwọn òdì rí fún mo ti rìn ẹ̀sùn máa ń wọn òdì bẹ̀rẹ̀ sí wé sí mi mo fi ẹ̀yẹn lẹ́ ò máa lọ́wọ́ ẹ̀yẹn lẹ́ máa lọ́wọ́ adáchè yú lídà dẹ̀ nìka chè ó bo in fact kí n bá wé ràn yẹn àwáyájọ́ rẹ̀ àwáyájọ́ in club ọ̀kan together ọlọ́run pàpà sọ wá dọ̀kà àwáyá dèbí at the end kà á màrà wa tó lé ẹ̀rẹ̀ máa dúdà kọ̀ bá tó chọ́ọ̀chì ọ̀nà mú ẹ̀ chọ́ọ̀chì mẹ́mbà ẹ̀ kẹ́sì bá ti rí i kẹ́ má bá ti chọ́ máa jọ ẹ̀ apalọ́lọ́lọ́ ẹ̀rẹ̀ dè ń fi ọ̀yú chọ́ọ̀chì yìí ọ̀wọ́n babaláwo ọ̀wọ́n dàra wọn ọ̀wọ́n oníṣègùn bílẹ̀ ọ̀wọ́n kò èyàn ara wọn even gan àwọn yọ pé fi kíní kan wọ́n ṣe kíní whatever ẹgbẹ́ yọ wọ́n ṣe yìí ẹ̀sùn yọ pé ẹgbẹ́ ìmùlẹ̀ yín bẹ̀ ní fọ́ fi kàbá rárá dá pẹ́ra wa lé dá sọ ara wa dọ̀kà dá àlejò má rí èérín wa ìlàjẹ́ ìmákàfọ́ ọ̀mùnẹ̀mùnẹ̀ dògbòrì má réyìn wa mo bá rọrìn gan ni do mi ma be mi to beri mo yu ondo but mi yu beri mi ke yu corner side odo won ere kere ba ri o malaje ke be fo ke be che general musician yi mo ma won dáadáa èdè won awo e ka se erin e ke ba jowo won apare yo for you ogo why can't you for your ogo se bo won yedu je pride wa ẹ̀yàn di ká discourage ọ̀wọ́n ọmọdé gbẹ̀rẹ̀ ẹ̀yàn ọ̀dìdọ́ wọn fọ̀rọ̀ má kí n bá fẹ́ wé ẹ̀yàn òní bẹ́ẹ̀ni ọyọ ọmọdé tèmó jẹ́ ìmọ̀ ti jẹ́ ọmọdé tèmi tó èrì yẹn iye rẹ̀ yẹn rò fi iye rẹ̀ ti wọ̀ náà wọ̀ iye rẹ̀ ní èdè tẹ̀ ọ̀wọ́n ní èdè tún wọn ọ̀wọ́n náà wọn kàkà yóò jẹ́ fọ̀ fi éèchì bẹ́ẹ̀ ọ̀wọ̀ tí pé yóò jẹ́ èdè tún wọn gángan emurebe yìí bẹ́ẹ̀ ni yóò jọ́rì ta ọ̀dọ̀ wa yìí ọ̀wọ́n ní èdè tún wọn gángan kódà wá fẹ́ kókó ná kọ́ má bá fọwọ́ gbọ́rọ̀ wọ̀ máa kọ́ bá tó emure ọ̀dàdì fọ́ bẹ́ẹ̀ ọ̀wọ́ dàdì wé èdè wọn má mi mà bẹ́ẹ̀ yọ ọlọ́run ti jẹ́ fọ́ fi èdè yóò gbélé mọ́wọ́ mi understand it thank you brother mi God bless you. Mo mọ̀ pé ò gbọ́ nǹkan tí mo ń sọ but at last wàá gbọ́ máa kọ́ ẹ. èèyàn mi 999 ọ̀nà ekimi yìí ehoma wọ̀ ehoma Ondo state ìlú yìí àti mara kì í bẹ́ẹ̀ ròyìn fọ́ fi ọbẹ̀ ògùn yà wá pé ọbẹ̀ ògùn yìí ọbẹ̀ àgbóni ìtọ́jú ló wà fúnra wa different types ọlọ́run ń bless wa. Ke bá jẹ́ fọ̀fí àwa gbé bẹ́ẹ̀ náà àwọn Ìjẹ̀bú ti gbé èyí àwọn Abẹ́òkúta ti gbé èyí kò bí àwọn ọmọ Abẹ́òkúta mú ẹ̀ kó bá rìn má wọn dáadáa torí mò ń rìn má wọn gan ni ọ̀wọ́n wẹ̀ngàn fọ̀fí parent wọn they were from Oko Abẹ́òkúta ẹ má kí mi o Ọ̀tọ̀kìtì Adébọ́lá ààyè ẹ̀yẹn mú wọ̀lí ojoojúmọ́ mi wé kẹ̀yẹ́ bẹ́ kí mi má fẹ́ dáhùn ayé malọ́rọ̀ ẹ̀yàn mú ayé wọ̀lí ẹ̀yàn dárúkọ bẹ̀rẹ̀ tí wò mí ẹ̀yàn dárúkọ àdúgbò rẹ̀ rú ọ̀ngàn màmá mi ìyòkè dọ̀gbọ́n yẹn ọ̀ngàn dárúkọ àdúgbò wọn bọ̀ mọ́ mà wọn tólítólí rú ọ̀ngàn ènìyàn mi ó wá láti fún àyẹn mọ́ mà wọn tólítólí ẹ̀yàn má bínú jà mí ìdíje fíìmù hàn láìmí akájọrógbó àwọn tìbílẹ̀ yóò ti yí má mi. Kẹ́yìn bá rí yọ wọn òyìnbó tí ṣe náà research gẹ́gẹ́ ohun yà wá náà ẹ̀yàn ìyá believe ọ̀wọ́n ti rà àṣírí lá ọ̀wọ́n ti mú iṣu yìí èjẹ̀ yìí òun bá wà àti iye wá jẹ́ dàgbà òun ọ̀wọ́n jẹ́ bí wà àwọn ọjẹ́ rò wá àwọn ọjẹ́ tọ́ wá ó máa gbẹ̀mí rèémì mà tún ẹ́ àgbẹ̀ àtọdẹ òun ọ̀wọ́n ìran abáwá ṣe ayé àtijọ́. Thank you
thank you Okogun kebe yi o tokiti momo tokiti na Saint Stephen kobe agun Danike yodo yen bede gba mi abi echi be no lo won anti mamuwa mo ready oro mo ma dugbo Idanike ne Idanike yoke o Idanike yodo kobe agwo be yi imara kobe agwo be jade si chelu aye jare ma loro Ọlọ́run adudu wa da wa iche enye dun wa echi kolo yi eyeru pare ulube yi ilegbe onaju ilegbe yi ohun onaju kenge ba to Ghana kenge ma ba kete e Uganda kenge ba won joko en ma fo fi yo ara yo won mu egidi da awade ti kokon na awade je ma esan ware oúnjẹ ìbílẹ̀ kí la fẹ́ fi ṣe ó dá nyami otokiti o bí kuku menene yi mi ba we ma pe yan kin ba ṣe tán ara liwa ebe na re mo magede bẹ̀rẹ̀ èmi o mama lo che yodo Okogun ko bẹ̀rẹ̀ isadibo ene dabo bẹ̀rẹ̀ beti ragede ene dun nge kare nge it's very important ke ba je fi ọ̀wọ́n òyìnbó yìí ọ̀wọ́n mu ngawa awa ni gba won na kawa ba mu anything ngango bo won go to won welcome won wa ulu yi mo ti ri for fi won ma jebu won ka chodun ebiripo de ko mu che ebiripo bi legbe echi ko lo ere won aso ko e ba robe ne a che bo gbara kasa egunsi funfun o mepo si ohun won mu je enye dun ware wa adugbo wa ran rich Ọlọ́run bless wa Ondo state enye dun ware wa enye ma ka dakara enye ma da wa ka ma da fura ara wa ka devalue ara wa e dabo eroye ni owo ko ba ro ni meji enye invite ewe maru yi mi we na re yi o ye de nge ka invite won re nwe eya wo bi o kan ye fede o ilu London yi èmi ó kọ́kọ́ fọ èdè èmi ó kọ́kọ́ wé òkìkí bene yo ti kone na won e si presenter kan na yi ìlú yìí ye ma ni wuyere orike ara because mo da asale mo de dúpẹ́ fi ogba wo mi thank you God bless you auntie mi Kehinde thank you ma ìlú yìí se ó no your done more than 10 years now atekite atakoko ati laje ati kale atondo gede won ohun mi gbìyànjú èmi represent won Ọlọ́run fún mi cheche mi nagbara ne èmi gan èdè mu èmi ma bene mo ti mo but mo ma fi aja derun mi because I know my Lord God is the one doing it cheche mi fún ara mi kí mo fi èmi ro mi pa mi ijo ti program mi ma yi mo fẹ́ we next but Ọlọ́run fún ara cheche to na yin kenge bari bene yo won others won Jebu Ekiti Akoko ngai kenge bari bene won ti gbé mi again ya believe last week Friday no Saturday olawe fẹ́ pé ọ̀sán kan lákọ̀ọ́kọ́ ene ma bínú last week for mi ya wa mo ti busy jù season yìí ene ma ṣe ìyàwó Thursday láti Thursday ó ti bẹ̀rẹ̀ da Saturday engagement Thursdays Friday onomu Friday a ṣe te onomu Saturday wa ṣe gede e papọ̀ yàtọ̀ sáwọn only birthday di mi igbare sorry topic mo ní ìtọ́jú àgbàlagbà wa ohun topic mo ní you can see me write me jot anything down anywhere but kolon bá fi di mi we ma we ṣùgbọ́n àdúrà mi ni fi dolo ma di mi chifo enye ni chifo enye ni chiche ero ye ngin oli enye kin wa dere da wa ma benefit gogo enye update mi o mi ma won loli o mi ti ma bóyá mu ya yu kolon bá fún ma ye ma yu ore mi di mi yu but mi keti resign for mi re torí holiday mi dàbí ti last year so ka yi e bá yọ for anybody láti pè wọlé kere bá ma un ye ṣẹlẹ̀ noli enye da wa gbọ́ even before this program ke bá ne enye bá fẹ́ di mi ma enye ti pè mi enye da wa gbé jáde ọwọ́n mú ẹ̀bí a ṣe ọjọ́ bí today is my birthday aya gbé sórí page mi make sense
ene ma bene mo ti set e bóyá onu mu e gan ni ri o because advertisement uche mi ege ya ka lo page mi for advert ya work be bóyá yen nu kan ri bóyá onu mu e gan ri from there ene ma bóyá e jáde ọ̀dọ̀ mi èmi ó yẹ de we ngan ma ba yen gbe jáde ó ṣe bí sister mo kajo kini o ma ro ere ó fẹ́ ṣe job bi àwọn Yesu jala àwọn ma boys èmi fi wa wọn o che wọn san o mi kan we ni o àwọn toyoto sun eran wọn pé àwọn kin fine un yo fẹ́ re eran because e mu you to lie ene da wa du tu wa re waju mi wo gede bene yi boy eran ye ti kin ye wọn ti abi ki lady o ke kin jo ye we gede gede àwọn okikin e oriki e edi e amu pe eya medowo kin èmi ó yà kìyẹn tólítólí just get to me Ọlọ́run ti mú kíní ìrọ̀rùn ẹ̀wọ́n yà mẹ́sẹ̀jì mi ẹ̀wọ́n yà tẹ́ẹ̀sì Ọlọ́run adígede ẹ̀rọ wa ràn last Friday no mo ó pẹ́ dí mi wọ̀lí so mi dìyà mi tọ̀pọ̀ ẹ̀yẹn má bínú sí mi Ọlọ́run adíkarọ̀ gede wa ràn bẹ́ẹ̀ mo jókòó síbẹ̀ yìí yẹn ó ní ẹ̀bùkà yóò yẹ dí mi kalẹ̀ sí mi but torí for me wá last week mi dè fẹ́ dí mi dì mí sí again this week thank you ẹ̀yẹn invite ẹ̀wọ̀n èrò dọ́wọ́n bá wa gbọ́ thank you aunty mi Ìdòwú God bless you I so much love you thank you very much ẹ ṣé mà Olúwa dọ́mọ sí o àṣírí á máa bò ẹ̀yẹn invite ẹ̀wọ̀n èrò wa ẹ̀yẹn chi ẹ̀ kó jẹ́ fi wuye máa san ọ̀tá mi chebe yìí ẹ̀yẹn pẹ̀ ẹ̀yẹn pèrò gédé kẹ́yìn bá gbọ́ program mi lóòótọ́ it is a local program ó lókà gidi in fact kẹ́yìn bá gbọ́ ti ìbílẹ̀ tradition ayayaya o thank you aye ayaba molubode maka recha agbagede kebo Olúwa ira kebo gbele sesi umodi brother mi kí mi odu pè mi odu update mi o mi ma ye lọ nípa gogo o thank you sister mi ene dun wa kare wa ene yu e ma ba ti re o che ba àlejò ye gbe flower landlord bá fi ya kare le ẹ̀dá wù àbí tá fi dun kàwé dá ge ka ẹ ẹ̀yẹn dá wa mú wa dá wa mka che priority ditu wa kare wájú in anywhere kondo bá fẹ́ chunawo wọ́n ní ìlú achoro yes I must to tell you this thank you brother me from Dubai God bless you I love you sir kí Ondo ko wọ́n bá fẹ́ chunawo uracho bile acho onenu kaluku nacho te thank you kabenge ti wo mi yo brother mi Frank Ọmọdétúlà kí àwọn Èkìtì àwọn nacho tu wọn thank you aye mo fẹ́ denge bá mi mú wọ̀lí only if you cannot hear my language from Sheffield United àdúgbò be ye ni North London egbe be yi ó dá akarara ka ba che tan en kuku súnmọ́ mi ma yen en o ma wo en súnmọ́ mi lóòótọ́ yin bá gbé mara no won wọ́n fẹ́ dago mi but Ọlọ́run a de kó mi yọ mi ní títorí en sa yin o ma wo yin bá ti rí gede o ma ye mi en da kwara mara en do won ye yin no leader won learn ara wa do won kọ́gbọ́n da wa menene mara wa ka chotara wa alaye won apare fún aje mu yo iran won ma go won kuna Ọlọ́run ma di wàhálà bá wa won ma lu àkọ́kọ́ ke sí Ọlọ́run ma da wa rọrùn Ọlọ́run ma da gboko ara wa yule Ọlọ́run dá wa dàgbà dá wa darúgbó do won ma wa dá wa jèrò won ma wa do won ma wa chori roju wa ẹ̀yẹn dá wa bẹ́ẹ̀ yọ tí yọ wọ́n bá wá àti yé wá yọ wọ́n ti kwara wọ́n mara ràn yọ wọ́n ti ṣe bí ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀rìn ẹ̀yẹn dá wa ní ìgbìyànjú àti ṣe bẹ́ẹ̀ àwáyà ṣe ká bá fẹ́ ṣe oníkálukú ònù wà lóòótọ́ gẹ́dẹ́ wá burú
Gede wa nagidi, gede wa ni ìbínú tẹ́, but then we can still do something better. Ká bá sowọ́pọ̀. Ká wá yẹn mú bó bá mú wà rẹ̀lẹ̀ wọ̀lí àwọn yẹn no le on wa de ká fún. On wa de ká ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wa. So you mo fẹ́ wé òní ni for feel. Nowadays, gede àgbáyé, thank you ma, you are welcome. Gede àgbáyé ó ti dẹ̀lẹ́sìn. Religion. Ẹ̀sìn ó yàtọ̀ sí ìbẹ̀rù Ọlọ́run. So mi ní fẹ́ you much síbẹ̀ rẹ̀. Mo fẹ́ wé ní nífọ̀. Bẹ́ẹ̀ ya àti àkàtọ́jú àwọn arúgbó wa. Kọ̀wọ́n bàbá màmá yìí bá kú kàbá ké sí Sunny Adé, Sunny Àìnóde, Sunny Adégẹyè, kàbá ké sí Ebenezer Obey, àbá pé Ebenezer Disobey, kàbá pín màálù ọ̀bá ké sẹ́lẹ́gbẹ́ẹgbẹ́ àwọn màmá bàbá yìí màdì ní jẹ́nẹ̀ o. Why can't we celebrate them when they were still alive? Yeah, we can do it. Ẹ̀ngẹ́dá wa gbìyànjú ẹ̀. Ọlọ́run dè bless àwọn èrò yẹn àdúgbò wa ngàn rẹ̀. Àwọn dàgbà gan ni. Kì bá fi yeye mi ti nga yi àwọn no mu akarin. Àwọn grandchildren mo ní iye mẹ́rin, 5 generations. Ẹ̀ngẹ́dá wa ká celebrate wọn do mi ti che tèmi o but Ọlọ́run ní ara àmọ́wọ́ tó ro ma fi wọn kàn mi. Ẹ̀ngẹ́dá wa mu sí uche wa, ẹ̀ngẹ́dá wa mu konche wa. Last week ọ̀dọ̀ wọn kan send the video kan sí mi. Kì bá ti run yo wu mo rí. It's not every clips mo mama treat, but kì bá ro kankan yo mu no mi dùn, yo yere mi un yo pe tradition. Ade ori mi ka wu. Number 1, ayé àtijọ́. Ó mà ṣe. Àwọn ye che egun ye che ti bílẹ̀ yìí ọ̀wọ́n ò chika, ọ̀wọ́n ò dára wọn. Ọ̀wọ́n àtúpàdé ká papọ̀, ọ̀wọ́n jẹun ká papọ̀, ọ̀wọ́n ká nífẹ̀ẹ́ ara wọn. Now, awule you church, are you mosque? Si bẹ̀rù Ọlọ́run anywhere. Mi rí mo gwa mi rí. Mi rí u yo je for fi, un be Ọlọ́run we for fi da ka che, o yo je fi ohun awache. Mi ma be ga now. Sene preach righteousness. Ke so righteous. Mi ma. Iniquity is everywhere. Owo ikon atele gige dara now, Dọ́lọ́run du China wa. Ọwọ́n yẹ fa orílẹ̀-èdè wa sẹ́yìn. Ọlọ́run á du yé wa. Yóò yà mú lọ síwájú bá wa. Number 1. Ní olden days, kàwa gan ti ní kékeré ká má ti gbọ́n. Mi gbọ́ orí fi obìnrin kan. Kọ́ wọn máa bá ti dàgbà. Fi ọkọ ẹ̀yà náà yà mú ẹ̀ mọ́. Dọ́ngọn máa ti dàgbà. Màmá ìyá àgbà ẹ̀ sí Ìbàdàn, ayú Èkó, ayú Àkúrẹ́, ayú Àbújá náà. Nowadays, oníkálukú mú yẹ ẹwí London wá America yá bá wọn tọ́jú ọmọ. Kí bàbá yóò fẹ́ jókòó tí ké bá jọ́ láyà kan. Wọ́n máa fi èsẹ́ ní aláìkẹ́. Àwọn ọkùnrin nowadays gan torí responsibility wọn ẹ̀dọ́ wọn fi àyà kan. Èsẹ́ ní mẹ́ni girlfriend dínà wọn. Ké bá chì títú àyà kan wọn bẹ́ jókòó tí. Then, why another woman somewhere? Ẹ̀ngẹ́dá wa gbìyànjú bẹ́ẹ̀ náà wọ́n bá wa àti iye wa ti ṣe kọ́ wọ́n bá wa bẹ́ẹ̀ á ṣe ó ní ẹbẹ́ náà wọ́n ti ṣe ọ̀pánà ẹ̀rín náà lé ẹ̀rìn lé mo ti dìgbé ẹ̀rìn sẹ́gbẹ́ o bẹ́ẹ̀ náà yóò ti tọ́jú arúgbó ẹni bẹ́ẹ̀ tọ́jú arúgbó ẹ̀ Ọlọ́run á ká bless ẹ̀ Ọlọ́run á ká pèsè ká ń wọn anybody yẹ bá ti jèrè fọ òun mà ní àgbàlagbà sólú ọ̀wọ́n náà ti ṣi wàhálà lórí wa rí time kan ó yẹ dá wa dey pay wọn back. Then how to pay them ní for fi dáka pé wọn dọ́wọ́n gbóhùn wa kọ̀ wọ́n bẹ́ ti gbóhùn wa ọkàn wọn ká balẹ̀ in fact kọ̀ wọ́n bẹ́ gbóhùn wa gan ojoojúmọ́ èsùn wọn ẹ̀rẹ́dẹ́ àbọ̀ mi ti dúró dọ̀ wọn rálí o ẹni bẹ́ ní Nàìjíríà yẹ bẹ́ wọ̀n wọ̀ tàbí Ondo State yẹ bá mà nípa ọdún gógó ẹ̀rẹ́dú yé wa ẹ̀rẹ́ update wa ẹ̀rẹ́ wò jáde ẹ̀rẹ́dẹ́ àbọ̀ náà ọ̀chọ́dún Ọ̀ṣun ọ̀wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀chọ́dún Èkìtì ọ̀chọ́dún Ondo ọdún Ògún bókéde ọ̀tí chè éèchì yìí ẹ̀sìn wa éèchì yìí ìgbàgbọ́ wa ayé má lọ́rọ̀
afọ fídíò yìí mi mú ẹrùn bà ṣe Indonesia ohun ìkíní náà yóò ti ṣẹlẹ̀ young man ọ̀kà ó gbọ̀nrẹ̀ sí àmì ó yá dèyìn wá kò ti ṣe tán ó wá sínú ọlí first time ó yá kí òun parent ẹ̀ ó bí iye ọlí ó bí iye ẹ̀ ó bí ba ẹ̀bẹ̀ bóyá ó bí grandma ṣá bóyá iye àbí iye ba ẹ̀ ọmọdé yóò wọ̀ ọ̀nà lí bóyá kalẹ̀ sí early 30 or before 30 ṣá bóyá close to 30 èyà jù bẹ́ẹ̀ sí 30 èkèyà jù bẹ́ẹ̀ between 28 and 30 first salary ẹ̀ ó láti kó gbọ̀n ẹ̀ sínú ilé fún prayer mo wo fídíò yìí mi wò fẹ́ ṣé fi ọkùnrin àyè di ṣerú yìí dẹ̀ ó yá mọ́sẹ̀ yìí ẹ̀ ó pọn mi sí ó gbómi sínú báàfù sábẹ́bẹ̀ ó fọ́ ọṣẹ yìí ẹ̀ ó kọ́kọ́ ṣe ti iye ti grandma ẹ̀ gẹ́gẹ́ wọn ò ṣàdúrà wọn ó yá ṣe ti yìí ẹ̀ ó yá ṣe ti bá ẹ̀ ó fọ́ ọṣẹ wọn ó mu ṣàdúrà ìhì grandma rẹ̀ yìí ẹ̀ gbọ́sẹ̀ náà lórí ẹ̀ ń yí mi wẹ́ni fọ̀fí náà wẹ́ẹ̀dì sẹ́nẹ̀ ṣe ń rẹ̀ má civilization káwọ́ màmá jàre yàdẹ́jẹ àìrò mi ẹ̀dẹ̀ dúró de ọmọ máa yóò ní ọyẹ́yẹ gan-an yọ̀wọ̀n gbé wọ́n Chelsea ego tẹ́ ẹ̀dẹ̀ nínú ara àwọn yọ̀ gbé rán Chelsea yẹn ọ̀wọ́n yẹn kẹ́ gbé wọ́n rán Chelsea màmá yẹn tọ́jú ẹ̀ dáadáa yẹn gbé ego gidi ránṣẹ́ wó dẹ̀ mà bóyá ọgbẹ́ wò yìí tọ́wọ́ ẹ̀ wò dé ní time àti pé responsibility wa rẹ̀ á gbọ́dọ̀ tọ́jú àwọn òbí wa àwọn àgbàlagbà wa àwọn iye wa àti bá wa àwọn yóò rán wa wá sáyé àwọn yóò dúró tì wá kà tún sí wọn aṣọ àwọn lò pampers àwọn rí washing machine fàṣọ ọwọ́ àwọn mú fọ mọ́ mọ́wọ́ fọ rí ẹ̀rẹ́ dá wa ká ẹ̀ láìtọ̀ àwọn àbúrò wa bẹ́ẹ̀ ni wọ́n ti yà ṣe àwa ẹ̀yà fún wọn sample kàbẹ́tì ṣe ojú wọn àwọn ní àrífọ́ ń yọ ọtí olúwa rẹ̀ yí ẹ̀dá wa ní ẹ̀díkà ṣe náà àwọn ẹ̀mọ́ yá gbọ́ fọ̀fí ọmọ ẹ̀jìnì gúnyá ọmọ ẹ̀jìnì gúnyá kọ̀ wọ́n bá ti bẹ́ẹ̀ṣu náà ọ̀wọ́n amú blend ẹ̀ raw ọ̀wọ́n àṣẹ̀ṣẹ̀ yá ṣu súnúrú náà ẹ̀yà dàbí yán torí ẹ̀yẹn ọ̀mọ́ mi sí i ìyẹn yà wá gún ìfùngàn ẹ̀ dára ní ẹ̀yà ẹ̀nẹ́ bá yà mọ́dọ́ yán àìsàn gbànà kwara ẹ̀ oúnjẹ tún wá yìí ó ti rí ìtìjú gédégédé ọ̀wọ́n kẹ́míkà yọ kó jẹ ẹ̀ ayé máa lọ́wọ́ mi dúró de ròyìn bẹ́ẹ̀ nínú ọlí o dẹ́ngẹ́ dàbọ̀ dẹ́ngẹ́ bá wa dá sí i ń yọ ọ́ ṣe àsìkò yìí nọlé. ayé máa lọ́wọ́ ẹ̀ngẹ́ yóò kọ́ wọlé wíńdò mi gédé ẹ̀ngẹ́ yìí ẹ̀ngẹ́ invite ọ̀wọ́n rẹ̀ ẹ̀ngẹ́. kí má gbá ti gbòm lé ẹ̀ wọ́n yà á fi ẹja mọ́rẹ̀ ní ti jà mọ́ ẹ̀mí ọmọ lọ́rọ̀ gidi. ayé má lọ́rọ̀. Mago mi roro. Mago mi roro mi ma to gbàgùntàn o. Mi ma jíṣu lọ́jà o òkú ewúrẹ́ tí ń fọhùn bí èèyàn. ayé malọ́rọ̀
aye maloro engele maloro made o achedo kingede nge o ire moyache o ire moyache o ire mo ma yache o emechuja moyaja o ire moyache o emechuja moyaja o engeda wa biye sara wa o daka chomi yara wa engedun wa gede kare wa ngede ye ba ti je tu wa o engedu kare wa o tona eji tona enge wa ye aketi beneti yone o tona eji tona o uya wa ba ti negede engedu kare wa enge ma da wa wo chele Èdùmàrè o ọba yóò dá mi sọ̀rọ̀ má dẹ o ó yé Elédùmarè jù gede wa ó yé bà mí gọ́ọ̀dù o kò ṣe mi ọmọ alákọrin o ìbà máa kọrin bọ́mọdé yìí bà rẹ mo yà chire mi pìsàn mo máa yà gbà lámà mi bóṣù mo yà jókòó pẹlẹbẹ sí iná ó lè ṣalágbèrè mi ká jẹun ire mo yache o ire mo yache o emechuja mo yaja ire mo yache o emechuja mo yaja o esun o che bi tone o adolukun dekeduma o àsìkò ti tó yẹ dá yu ara wa padà o ó yẹ dá wa ronú pùwàdà ìbá máa ka wọ́fọ̀ kan jẹ́ ẹ̀ ọ̀lẹ́dẹ̀ yàtú gbàgbọ́ kọ́ lọ́jọ́ kó là kété o ara hùn kọ́lẹ́bẹ́ ńóró ní àpòché kọ́lẹ̀ bá sùn jí wá o àmì kíkan náà wàrà o iná kí má jàjẹ́ yó Èdùmàrè má dí mi wáyé ọ̀lẹ́ ẹ̀rín ẹ̀ wáyé ọ̀lẹ́ o kàlẹ́ bá jí adèyìndì yàtú àlẹ̀ sùn ẹ̀yin ẹ̀ wá yọ̀lẹ̀ o ẹ̀nà wá yọ̀lẹ̀ dẹ̀ra ayé wá ire mo yache o emechuja mo yaja o ẹ̀yin dẹ̀ rojú ayé ti káàngẹ́ o kóòtù tí mi jà o ọba kẹsẹ̀rọ gẹ́dẹ́rú yàgò mi ṣùgbọ́n mi mẹ́jọ ẹgbẹ́ mi mú ja ìjà o alama mínú kan mo máa ń ṣe o dí mi kakọ́ dí mi kàkìn níyàn dimi koni baba di mori gede ngo wubi ti gari o unu kan moyache o mi mechuja moyaja o ire moyache agagba sórí YouTube mi denge like denge share mi gbọ́dọ̀ ko wo ngan because o ni o yo Ọlọ́run orí du gbe mi nginge engan na gbọ́dọ̀ no momoju àwa jijo karara wa now we say no ya pè mí o for fi un yo choro presently nípa gogo nípa àwọn ọdún ó dà bene for mo fẹ́ round up bí mo bọ́ tó yìí because ó no wọ́n bóyá di mi yu mo torí for me wá last week mi di fẹ́ di mi sí ọ̀nà ọdún yìí ẹ̀yẹn dún wa kare wa ẹ̀yẹn dá wa tọ́jú àwọn àgbàlagbà wa ke bá ṣe ronu kan ẹ̀yẹn gbé ránṣẹ́ ke ba je for fi ẹ̀yin nínú àwọn yo je for fi aya yan for fi ido e ma yo odo yi e mama ti dàgbà fi wọ́n lẹ̀ ìgbà mélòó náà ló kù a kò máa lọ ṣòkú ni kò bá ti tó bu chewe ká pè mama kaye má bá gbádùn pè mama ojúmọ́ mi kò má bá ya pè mama ojúmọ́ mi thank you brother mi sir kò bá tó bu che kò be ngode kò be ní ọ̀nà we pè mama fẹ́ gbóhùn ẹ o mama fẹ́ gbóhùn gede wa ẹ̀yẹn dá wa yèrò wọn arúgbó wa ẹ̀dẹ̀ yẹ tọ́jú wọn ẹ̀yẹn yọka sí wọn ọ̀wọ́n cheun yẹ ẹ̀wọ́n gbẹ́rọ náà rán wọn sí o ọ̀wọ́n che tó kọ̀ wọn bá sọ ọbẹ̀ wọn kọ́kọ́ jẹ tú wọn ọ̀wọ́n che bẹ́ẹ̀ náà rè wọn ìwọ náà ti gbẹ́rọ ránṣẹ́ wà relax bóyá ọ̀nà yìí ọ ti yá jáde kébékébé yàrá ọ ti mọ lóòótọ́ ọ̀kọ́ èrò yìí júchẹ́ but oluyo ogbera won oluyo ogbejuche oluyi mama gan oye chalaye nga mama daddy ya de rin eru àgbàlagbà o ma okwewo na juche mi o o ma kwewa na ifola ko wa be yo kwewo na mi edaka pita edaka ka
olego yo gbehun ego ni o de to na du e send mu e ẹ̀yin dá wa tọ́jú àwọn arúgbó wa ẹ̀yin dá wa tọ́jú àwọn arúgbó wa ìbá mi yóò gbọ́n èyí kí mo rí fi ìbá mo kó alẹ́ yẹn mo rónì méje ó rọ̀ online níbẹ̀ ìyá rí màálù ní mi but ìbá bá lè dárí jẹ́ náà ẹ̀ but this is the time yóò jẹ́ fòfin àwa ti yà nàwọ́ sí wọn ẹ̀yin dá wa gbìyànjú tó wa dọ́ wọn ti ṣàdúrà ká yín wa ẹ̀yin dá wa celebrate wọn party yìí mo gbà ẹ́ Saturday gbajúmọ̀ kan rẹ̀ olú yìí in fact kí mo dárúkọ ẹ̀ gẹ́gẹ́dẹ́ ayé ó máa ó ṣe ní ráńpẹ́ ń kẹfẹ́ dọ́ pariwo dọ́ máa if anybody máa film anything dọ́ máa record anything ìwọ̀n fẹ́ orí Facebook ìwọ̀n kẹfẹ́ orí any social media ìwọ̀n fẹ́ san orin yín bá wọn bàbá yóò ti 88 èmi little girl náà ó bá wọn wá ń kọ ọjọ́ náà kẹ́yìn bá rí bẹ́ẹ̀ náà yọ aṣọ yìí bàbá yóò wọ̀ ọ́n gẹ́gẹ́dẹ́ ọ̀wọ́n máa mẹ́rin rán wọ̀ ọ́n àwọn ọkọ máa ń wọ̀ ọ́ aya máa yẹ níbẹ̀ aṣọ ẹ̀rìn lè sí náà ń gẹ́gẹ́ wọ́n wọ̀ ọ́ ọ invite èrò yéye but ó gbà ní bàbá yìí invite àwọn age mate ẹ̀ yàwó wọn pensioner yóò gbọ́ panẹ́ yàwó wọn arúgbó yóò gbọ́ panẹ́ yẹjọ́ in fact èsẹ̀ náà yà tó bẹ̀rẹ̀ yorí ẹ̀ mà ní wú kó nẹ́nẹ́ má bírí kẹ́ bá tó bẹ̀ á tọrọ ọmọ ọlọ́run dè pàpàtì á dáhùn ẹ̀yin dá wa tọ́jú àwọn arúgbó wa òun deserve to be celebrated gèdè wọn ẹ̀yin dá wa ní time kó kẹ̀tì sunday kan náà dọ̀kan dá gẹ́lẹ́ wọn you church do eroju da you do ku àwọn ma ene kan o de wa ro le do pode igbokanju de den mu chasun lásán di mama yi chadura yin du je no e ko ba ti pe màálù ola e je no e ti didan do che repete do da party sale no ti didan dreke wo no le do fe okay o mama o bene mo ti wa yo da jáde tán n fẹ́ dá gbọ̀n sí bọ̀kan ló gbé màmá ẹ̀ sí mọ́tò ló gbé round jẹ́kẹ́ gbé gbọ̀n sí àkúrẹ́ dẹ́yìn gbé dín wá. Chike bá kú tán náà ṣẹ̀ṣẹ̀ yá gbé ayé òde aká ọ̀nà mú ẹ̀ yí ẹ̀wọ̀ mọ́tò ẹ̀rí ni màmá ti dàrí gbòjàre kéde ní wá kábíyèsí sàmógbùrù mórí yẹn o mọ́sáìtì yẹn o bàbá yóò ti dàgbà jàre ìdún jòkótì ìdún kí n bá ti bọ́ ṣe 10 minutes ya kó bẹ̀ ẹ̀rìn ké bá kẹ̀rọ́wọ́ dúró òmú ẹ̀ ìwó lásán ẹgbẹ́ ránṣẹ́ because of his wife èyí ayọ̀ ọ̀dọ́ bá ẹ̀ má èyí ayọ̀ ojú sí yí ẹ̀ má torí kíni ẹ̀yin dá wa pè wọ́n dá celebrate wọn dọ́ wọn ká gbóhùn wa ẹ̀yin dá wa tọ́jú wọn dá chi birthday wọn àwọn màmá àgbà rẹ̀ gà ikọ̀ bá ti dìfọ́ òun ti pé 8 sẹ́yìn ọ̀nà kan ṣọjọ́ bí jẹ́ ẹgbẹ́ ìjọ kìnnà ìpẹ́ kú èfàrúwo nìyẹn ẹ̀yin gẹ́lẹ́ yìí church kẹ bá ti di Sunday ẹ̀yin gbé sínú mọ́tò dẹ́ngẹ́ gbé tó church dẹ́ngẹ́ dúró ti dẹ́ngẹ́ jíjọ dè wá sínú ilé kẹ bá ti dìrọ̀ lẹ́dọ̀ dá asálẹ̀ ọ̀wọ́n ẹbí ọ̀wọ́n máa gbọ́n ọmọ àbúrò yẹn bẹ́ẹ̀ tòsí dẹ́ngẹ́ ké sí wọn dọ́ dáná dí màmá yìí jẹ́ náà ẹ̀ dìbà mi kújọ́ kí ni màmú jẹ́ anu kì í bá rèlé màtìkálà mi gúnyán náà ó bà sẹ́gbà mẹ́ kí parent ọ̀nẹ́ kébẹ́ yẹ̀ fún ẹ grace mo dé rí kanú Bible fi orí ọ̀fẹ́ yìí òbí wa bá fún wa ayé ẹ̀yẹn mú wọlé o orí ọ̀fẹ́ yìí ọ̀ràn òbí wa bá fún wa eme last long láyé wa mẹ́ ẹ̀yẹn má dá wa mú chire bóyá ọlọ́run ó dìran mi sí alẹ́ yìí mìmà ń yóò fi dí mi wé ǹgàngàn yìí ó yà sound funny ó yà yá rí fọ ẹ màmá náà gan bẹ́ẹ̀ má jáde sọ̀rọ̀ mi ẹ̀yà dúláyé mi rí bẹ́ẹ̀ kí ìyá yóò fẹ́ jẹ́ pákúnà ó ìtúbọ̀ sẹ́ mọ́ ẹjọ́ náà mẹ́tẹ́ màmá bẹ́ẹ̀ ayú kú wọ fúnra rẹ̀ gan ká bá súnmọ́ ọlọ́run á di dá wa wọn dìmọ̀ ìyá ẹ̀bẹ́ súnmọ́ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀rẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run orí àlànà yín wà true fọ̀fí ọ̀tọ́jú wọn àdúyà jẹ wọn ẹlẹ́dàá wọn àdìchàdúrà ká yín wa ọ̀nà mú ẹ̀ rí yí ẹ̀ for the past 7-8 years ní màá fi 10 èdè ìmú lóyìnbó ìyá àjí màmá náà wọn ti gbé wọn ránṣẹ́ sí àná yes ẹni wo gbé wò yìí rán wo gbé 10 rán nẹ́nẹ́ kò bá yọ owó ọ̀kadà kò bá rèpo sọ́kọ̀ náà ẹ̀ 10 ẹ̀rìn dáàdì 10 tọwọ́ màmá. Did you ever think of that? Thank you, brother mi yaya. Aye. Kẹ́bẹ̀rẹ̀ tí wo mi rọ̀lẹ́ yìí. Kò bá gbé wo ìtọ́wọ́ màmá. Kẹjọ́ yìí màmá fẹ́ kẹsẹ́ yìí awé fọ́fí 10,000 yóò kó tó bẹ́ o. Màmá de abá chinro. Kí màmá gan no mà. Èdè awé màmá ní fẹ́ dè rí ẹrú. Mo ti wé gbọ̀kàmìdì pàpà tú wé.
ẹ̀yẹn dá wa tọ́jú àwọn òbí wa ọlọ́run dẹ̀ tí yá ṣe technology ó ti lọ jìnnà like my mom now she can read and write but still ya pàpànù kan you bank ma ọba mọ́ máa dọ̀ kan ẹ́ ó ní ẹbẹ̀ náà wọ́n ti yá ṣe kọ̀ bẹ́ẹ̀ á pè wọn ọ̀wọ́n máa dẹ̀ ń rìn ya gbé fóònù ẹ̀yẹn dá wa gbọ́ time kọ̀ wọ́n bẹ́ẹ̀ ti dàgbà ó náà wọn fọyọ́ wọn fúnra wọn fẹ́ bá wa wé gẹ́dẹ́ wa mi bá wè yìí ẹ̀yẹn invite èrò dọ́ wọn gbọ́ kínní yìí ẹ̀yẹn chia fídíò yìí kẹ́ bá jẹ́ fọ̀fí èdè mú ẹ̀mí wú ẹ̀ kẹ́ bá ti general program mi ẹ̀ yes ibẹ̀ yà ti kọ́ kóòtù tì mí jà dí mi ká bú ọ̀nà kan ẹ̀ dí mi wé ká sọ̀nà ká ẹ̀mẹ̀ ó màmọ́ náà bú mẹ́ èrò máa yéye ẹ̀yẹn dá tọ́jú wọn ọ̀nà mú ẹ̀ náà wọn parent yẹn yìí ìyáyọ̀ wọn ti jẹ́ bóyá láti ọwọ́ aya bóyá láti ọwọ́ ọkọ àwa ọmọ yìí ó yẹ dá wa sàn án wọn rú àwọn bàbá mú ẹ̀ ó kàn náà yà ni àwọn màmá àǹgà ẹ̀ràn wọn dì mójú wọn ra àwọn mójú ara wọn rí oríṣiríṣi kó ẹ̀ǹgà ẹ̀ràn bóyá kọ́lọ́n bá àyà fọ̀fí ókè o wọ ẹni position àti tọ́jú bàbá yìí odò mú ẹ̀ nítorí iye wọn ti kú èsùn rẹ̀ àṣọwọ̀ má mi rò fi excuse eré ẹ̀ràn when your daddy is still alive why can't you go down there kẹ́mà ní dáwà yà rí wọn dúwẹ̀ kẹjọ kó one on one dúwọ̀ àti bàájíjọ́ wọ́fọ̀ ọ̀wọ́n fọ̀mú ẹ̀gá náà wà ó jẹ́ fọ̀ fi kàbẹ́ chuchẹ́ pẹ̀lú àwọn arúgbó àkálẹ̀ nára wọn òmú aka pìtàn láyé ẹ̀ka wọn ní òmú àtọ́wọ́ akọ sọ̀nà òmú aka advice ọ̀nà gẹ́gẹ́gẹ́dẹ́ story yọ wọn wé ńà rẹ̀ ọ̀lẹ́ nínú ẹ̀ láfọ̀fẹ́ ẹni yóò bẹ́ ibà ó yàwé ńà bò wá gbọ́sẹ̀lé ibà ó yàwé ńà bò ẹ̀ má ní gbọ́sẹ̀lé ibà ó yà àgàgà ọkùnrin ẹ̀yẹn má dá wa súnmọ́ ya wa jù dátorí bẹ́ẹ̀ lé àwọn iye wa sẹ́yìn mi fi dẹ́yẹn má súnmọ́ ya ẹ̀yẹn má get mi wrong o àyà ó yà máa ka yúlí káyè bá wà brọ́dà mi ẹ̀yẹn yúlí now ọ̀nà mú ẹ̀yìn bá wọ́n ti kú iye wọ́n ti kú good ọ̀wọ́n àgbàlagbà yẹn níbẹ̀ yóò mà kọ́ bí ẹ̀yìn ẹ̀rìn kọ́ kẹ̀yìn bí agbàdúrà church ogun ìdílé kọ́ ọ̀pọ̀ ogun ìdílé mi understand it. Chigede ayé ó nógun ìdílé náà yìí ọ̀nà mú ẹ̀bẹ́ gbàdúrà kébí àkọ́kọ́ gbàdúrà á ṣe pé gbẹ̀ngbẹ̀ngbẹ̀ á sín iná kínní kan ọlọ́run máa dúná máa jó wọn mí máa bọ̀ wọ́n ti rí náà má ọ̀wọ́n yóò yẹ dá wa ṣe ẹ̀yẹ́ wo ìgbà ayé kan mú first salary wa ayé ìgbà grace ọwọ́ parent ó rọ̀nà ràn jù yìí náà quite well ó rọ̀nà ràn jù bẹ́ẹ̀ ni láyé ó ti ṣe rí yìí from Ìbàdàn Fèyíṣará thank you God bless you ààyè ṣọmọ Ìbàdàn níyì ni bọ̀dá mi yàyà kẹ́bà àdúgbò ń ẹ̀rọ àgọ́ bá ti fi ààyè ẹ̀rẹ́ mú ààyè ìdámọ̀ mi ní pẹ́ round up because mo fẹ́ dí mi màá yọ ọ̀chẹ́ náà lé ìtìrẹ́ náà tún kà yóò pè mí látúlé ẹ̀dọ́gbọ́n bá mi dá sí ètò yìí ẹ̀rẹ́ má dá wa káwọ̀ wọn nìyẹn wáyé nínú ọlú síbẹ̀ kan náà olùmú ẹ̀ olú ìwọ̀n kọ́ sọ̀rọ̀ náà ẹ̀hùndẹ́jọ kó bẹ́ẹ̀ kó kéré dọ́wọ́ káàkà ṣe bẹ́ẹ̀ náà ti rè wọn ọjọ́ kan wèdè yín rè bẹ̀ o ọlọ́run má dọ́gbé wa rè bẹ̀ ọlọ́run dọ́dọ́ àwa mọ́sẹ̀ wa rẹ̀ rè bẹ̀ gẹ́dẹ́gẹ́dẹ́ wa pátá àgbùdọ̀ ní contribution bẹ́ẹ̀ yà á ti dá ṣé bíbélì gẹ́dẹ́ ẹni bá fẹ́ ní Ísírẹ́lì ṣe rere yóò ṣe rere ẹni bá fẹ́ dálẹ̀ dọ̀rọ̀ ṣe rere ó gbùdọ̀ ṣe rere ẹni bá fẹ́ lọ síwájú ọ̀rọ̀ ó gbùdọ̀ ní lọ síwájú because ibẹ̀ ó mórí wa sọlẹ̀ sí rúbẹ̀ yẹn mo wọkọ̀ wá ní ọ̀bí mi síbẹ̀ ayé máa lọ́wọ́ ìyè rẹ God bless you irú ẹ̀yàn máa yè rẹ̀ yìí yẹn ẹ̀yàn rò mí láti kẹ́bẹ́ o láti Lagos rúbẹ̀ ẹ̀yàn tí rò mí láti Lagos yìí ẹ̀yàn dẹ̀ yú bẹ́ẹ̀ náà ti ṣèrò yìí torí mo máa bẹ́ẹ̀ náà ti ṣèrò yìí rẹ kò bá ti pẹ̀ lẹ́gbẹ́ẹgbẹ́ ojúlé èsì bẹ́ẹ̀ náà mẹ́ẹ̀tì mara kí bá ẹ máa ṣe ọ̀rẹ́ bá àbúrò àná ọmọ ẹ̀gbọ́n yèmí ọmọ àbúrò bá mi gédégédé wà á ti so mára ó dò mú ẹ̀nu èkó èyúlé ṣé àwọn rí thank you God bless you thank you sir God bless you sir ọ̀wọ́n rí adé ọ̀wọ́n ìṣòro mà ọ̀wọ́n mú ọ̀wọ́n prince kájú orúkọ
ọ̀wọ́n yẹ bẹ́ẹ̀ jí prince gangan yóò jẹ́ fi ọba bí gan àwọn yìí kọ́ prince sí ṣùgbọ́n adé ní aka hàn ara wọn kò bá ti rójú wọn kò bá ti rí mọ́ wọn kò bá ti rí God bless you sir. ẹ̀ngẹ́dùn wá ẹ̀ngẹ́dùn re wá kẹ́rẹ́ bá súnmọ́ wọn gbòǹgà yìí kẹ́rẹ́ bá gélé tùkánná wọn tó lé ẹ̀ngá máa ń yọ ọpọkọ mi rí bọ̀ kàn án ọ̀rọ̀ lápapọ̀ yóò jókòó yóò jẹ́ fọ̀fọ́ ó yà sánà re tó fọ̀fẹ́ òní fẹ́ yúbẹ̀ kẹ́rẹ́ bá súnmọ́ wọn ẹ̀gbá àwọn amábẹ́òkúta kọ̀ bẹ́ẹ̀ àbí wọn wò fi ọmọ bó ní ọmọ Ògùn kẹ́bẹ́ ajúwe kò bá fi kẹ́bẹ́ Ògùn state àkókò Abẹ́òkúta làwọn pẹ́rẹ́ǹtì wá ti wà bọ̀ Èkó làwọn ń gbé sí wọn ń rìn dìde ìwúlí má torí ibẹ̀ rẹ̀ oko Abẹ́òkúta yóò ti pè é rẹ̀ ètì sí fọ̀fẹ́ ọ̀nà káfọ́ oko ọ̀rọ̀ òun ti wà so òkè tọ̀nà ojú náà kò bá àti bọ̀ wé kó bá àbọ̀ ṣọ̀rẹ́ ẹjọ́ mẹ́ta àyà introduce ẹ sí for business ọ̀kan Abẹ́òkúta ó súnmọ́ Èkó gan àwọn èrò pọ̀ ńbẹ kò sí nǹkan tẹ̀lé tà ńbẹ tí ẹ máa rówó yín ẹgbẹ́ rẹ̀ Abẹ́òkúta nìyẹn wait for ya bẹ o wait for kọ́ bẹ o all because you are just friends òun afọ̀fíà business kankan báyìí tó bá lọ sí Abẹ́òkúta bó tẹ̀ jí omi lásán lẹ́ni yẹn ń ta iwájú ó máa rówó gan ẹ̀kan máa gbẹ́ kànga ni òun abagwálẹ̀ dúwe làjú wo ti gbé business ẹ̀ sí Abẹ́òkúta dọ́ọ̀ wait the next 2 minutes dọ́ọ̀ the next month gẹ́gẹ́ wẹ̀ bá rí wo ti dà sọ̀rọ̀ meanwhile àdúgbò wa tì níyè yẹn torí fọ̀fí wọ́n rè wọ́n ń yí mi wé yìí mo máa ń yí mi wé mo ti mọ yé èrò yóò ti jẹ́ fọ̀fí ẹ máa bọ̀ nílùú wa náà bíbá yìí súnmọ́ Èkó gan àwọn èèyàn tiwa èrò pọ̀ bíbá any business kò sí kọ́tẹ́ máa ṣe àwọn ṣe bí population lẹ́ máa target ẹ mọ́ ti máa àwọn èèyàn tiwa wọ́n máa rà á jẹ́ nǹkan táwọn èèyàn náà wà máa ní interest everybody ló consume nǹkan kí màkà òun náà kọ̀ bá wéwéwéwé ọ̀yájúwe ńlá ọ̀wọ́n ẹ̀ abá wí business náà ẹ̀wọ̀n ẹ̀ abá arrange ẹ̀ kí àlejò bá gbẹ̀ fúláwà èdè awú kébẹ̀rọ̀ ọ̀wọ́ madẹ̀mí ọlọ́mọdẹ́rùn mi pa mí ò áyè má lọ́rọ̀ torí fọ̀fí ọjọ́ yọ̀nà kẹ́kọ́kọ́ mú lọ mí kẹ́yìn bó tẹ̀rẹ̀ jẹ́ kóstọ̀ kan kó tẹ̀ ṣe péré rẹpẹtẹ kékeré lẹ máa fi bẹ̀rẹ̀ irúbẹ̀ ṣe wà yẹn sẹ́yìn tẹ́ tún mọ àwọn èèyàn ní Abẹ́òkúta ń bẹ̀ ó ti sún mẹ́kọ̀ọ́ gan bó tẹ̀ jẹ́ bírú fọ̀ kọ̀ bá ti gbẹ tó fọ̀ gbogbo bẹ̀yẹn ti èrò ti pọ̀ gan bẹ̀ báwo wọn títí Ifọ̀ wọn kọ́lí sí wáì Ifọ̀ ẹ̀yẹn sááràn jẹ́ àfẹ́dàjẹ́ pa wá jẹ́ good ajẹ́ndẹ̀ wọ̀ mọ́tò Ọlọ́run ní mú wa ṣẹran wọn ojú wọn gan ti fọ́ ajẹ́ wọ̀ mọ́tò ó dàbí ọ̀nkú mọ̀kànjẹ́ ó wá sí London so kó tó London ó ti tó bí 3 days ẹ àjọ pélé ní ìhun jẹ́ o ọ̀ẹ́ kò dé dáàdì wọ́n gbàgbé tó wẹ̀lì wọ́n ọmọ ọ̀rẹ́ ẹ̀gẹ́dẹ́ thank you àwọn ọ̀rẹ́ ẹ̀gẹ́dẹ́ ọbẹ̀ sí ṣe àjẹ́ náà yìí ó dẹ̀ pọ̀ owó tó Àkúrẹ́ àjọ dẹ̀ tó Èkó àjọ dẹ̀ wọ̀ plane èjà àjọgbẹ tó London wo tó London àjọgbẹ láti airport tó buwere yọjú mámájú àjẹ ìpájẹ ó dìgàjájọ kejì àjẹ ìpá oní ọ̀chà àtijẹ́ táwọn ti kọ̀ wọ́ so àjẹ́ ẹ̀dẹ́ yèrè tó wẹ̀lì ẹ̀wọ̀n àjẹ́ ayé má lọ́rọ̀ olú yìí bẹ́ẹ̀ náà yọ wọn òyìnbó ru London àwọn British àwọn mati Britain yìí bẹ́ẹ̀ náà àwọn strict tó kọ́ bá fi kí náà kan tún wọn mú chire bọ́ ti kọ́kọ́ ṣe first wedding ojú àgbẹ̀dẹ ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọnà mú ẹ̀hún ti gbéyàwó àwọ̀ àjọ funfun ọ̀chí wedding wedding wọn ẹ̀rẹ̀ h dressing ẹ̀rẹ̀ h wedding yọ wọn mí ní ẹ̀rẹ̀ h wọn pè gbéyàwó kàyè bá dìwà má ṣàlàyé ẹ̀ torí mo rà àṣírí wọn mo bá wọn jòkó fúnjọ́ mẹ́ta ayé má lọ́rọ̀ má dẹ̀ o ulí mi pè mí o ulí mi ké sí mi o
uli koko uli uri me kesi o uli mi kesi mi Ọpájì mo ti bá kọjọ sùn mi nẹ̀nẹ̀ má yọ yọrí sí kí má kẹ́ náyà ò má nábíyá uli mi kesi mi o ó sàn òkè bá ti kẹ́ mà sí rally. Oh, my Lord, the Lord, and my Prince. Aye, Omalo Omade from Ijebu Oma, watching from Dubai. Ekalema, Ekwetoma. I like your dressing. God bless you. Thank you. God bless you too. Kimo fold romi be saying. Ino ruyi. Macho mi asori mi all the time like days. So mo ya go for di match be lasado ba de ya fi jamo oluwa ere ki mo ke racho ko e mo ya gbe yi le logo mi ere yi ono mu e ya lo yi e ya lo keme ke chi gidi ko ke chi ta mu ngayi ti chire e ya lo ko be chire owo je ko be che ko be choku agbalagba o be che yago won oloma iche o oloma iche ọ dị che ngare ma ọ ti pọtin torí eti wọn ju ó mú wọn lánàá ó máa ń jẹ́ kaná mú wọn ó máa ṣe o gbàmọ́ ẹ̀ máa káwọ́ fi ọ̀hún ènìyàn wá dé blame Ọlọ́run fi bùn wá yìí èchì bọ̀yọ́ dọ́dá wọn sí mo rí fi ọ̀hún máa wá dọ́dá wọn sí Ọlọ́run dá wọn sí ẹ̀rìn how I wish dẹ́ngẹ́ yà change ẹ̀ Ọlọ́run ju àwa ènìyàn ètù yẹ̀ wọ́n yà tán èchì rédíò ẹni kálukú gbọ́dọ̀ gba kádàrá gèdè wa gbọ́dọ̀ gbà un yo Ọlọ́run bá dá má wa ọ̀rọ̀ Ọlọ́run dá mi sí òde rè mi be ó tẹ́ mọ̀ràn ó bá mara mọ́ èsì bó rè mi tó ọ̀rọ̀ mi ma tó no mu ẹ̀ mi ma tún ẹ o mi ma tún ẹ gédégédé ẹ̀yẹn dùn wá re wa kò bẹ́ choko àgbàlagbà jẹ́ ọ̀rọ̀ àwọn kan torí fọ̀fí àwọn jẹ́ Kristẹni àwọn òjújú àjàbú ẹ̀ ojú òtútù ijó ìbílẹ̀ ritual dance dọ́gà dance around the town ayayaya o mi ma bọ̀ wọ́n ti rí ìkà mi mú tù máa mi ma bọ̀ wọ́n ti rí ìkà oró òní ẹ̀ kò bẹ́ ṣàjíǹde kò bẹ́ ṣe Easter yìí inú gẹ́gẹ́ bẹ́ẹ̀ yà wá ti bá àná Bible culture wọn pàpàtì nínú bẹ́ẹ̀ yọ̀ wọn máa júwù ti ṣèkù ẹ̀ngà ẹ̀rìn ẹyẹlé méjì àdàbà méjì òun ọmọ chikó máa Jésù ń wò òun gangan wẹ́fọ̀ fi ń wà láti pọ́rẹ́ but ń yọ Ọlọ́run gbélé wọn wọ́dún yá ṣe wọ́n ṣe torí fọ̀fí ó ti mú oore ọ̀fẹ́ kọ́va wa àwákàṣe oyè oore wa gédé kẹ́ngẹ́ bá tóbi níyẹn kọ́ wọn bẹ́ẹ̀ àṣeun ọkùnrin wọn àti cháchọ́ mi ìbíní in England ọ̀wọ́n ma Scottish ọ̀wọ́n ma Scotland kọ́ wọn bẹ́ẹ̀ wá sílùú yìí for you to identify them fi no logo tí wọ́n rí ẹ̀rìn skirt wọn ẹ̀rìn wọ́n ró skirt wọn lè check ẹ̀rìn wọ́n ró òmù ẹ̀ green òmù ẹ̀ pupa ọ̀wọ́n wọ ṣòkòtò up to this moment ẹ̀yẹn bí ìrọ̀wọ́ wọn yẹn ní London yìí mo bá bẹ́gẹ́dẹ́ Uncle Marcus ń dẹ̀ purọ́ ọ̀wọ́n yẹn ti wùn lù yìí dọ̀ bí mi they can testify to it skirt wọn wọ ọ̀wọ́n yàyà wọ stocking dẹ̀ dún nípa rápẹ́tà but ọ̀wọ́n wọ ṣòkòtò kọ́dẹ̀ ní yọ fẹ́ ṣòkú bá ọ̀rọ̀ ẹ́ dọ́fídọ̀ wọn máa dégbò ẹrẹ gẹ́gẹ́ ìyá ẹ̀ngẹ́ máa cháchọ́ o èdè sẹ́nẹ̀chì ẹ̀rìn má ọkọ̀ wọn bá ti gbé aláwẹ̀ kà tẹ́rẹ́ bẹ́ẹ̀ ọ̀jù lẹ́rùn aṣọ ọ̀rọ̀ yàtọ̀ sáláwẹ́ yàtọ̀ sáchigbó ọ̀rọ̀ èsì àgbègbọ̀wọ̀ yé mu aṣọ tẹ́rẹ́ bẹ́ẹ̀ yàtọ̀ sí achigbó aṣọ ọ̀rọ̀ odidi èrè bẹ́ẹ̀ ọ̀tí wọn ẹ̀mùrè bẹ́ẹ̀ ọ̀tí wọn òpèlè bẹ́ẹ̀ ọ̀tí wọn fá bẹ́ẹ̀ ọ̀tí wọn bógede yé aṣọ ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ọ̀tí wọn yèrè odidi ńrọ̀ ńlá rẹ̀ òun ẹ̀gá ìkẹta kò bá rán méjì mẹ́ta ẹ̀pọ̀ kí màdáwá yà ká lò fọ̀fí tuwa rẹ̀ yìí Ọlọ́run dè ndí yà ṣe ọ̀rì yà ṣe edú di fẹ́lẹ́ dúmàdì ṣe kókókó bí tàtijọ́ ńà yẹ wúwo nù ńà rẹ̀
or mucho koto won awo jeans awo t-shirt kan wọ́n àlejò bá gélé wa ko wọ́n fẹ́ rí wo ya yàtọ̀ sí tọ̀dọ̀ wọn ya special yo wan mú for no ìmúra wọn yẹn no nǹkan tí mo like lára wọn ni ayé má lọ́rọ̀ mo ti wà ní ke bá di dọ̀sán yé wa lágbára Ọlọ́run dúdà yìí ẹ gbà mí ẹ̀ngán rí mi ò má kárí yẹn ẹ̀ngán dá wa tọ́jú àwọn àgbàlagbà wa o ẹni yàyè bá ti wà wọ́n mú we are looking for job government no good governor wicked sorry mi wé wọn ènìyàn kan àwọn àbúrò wa yẹn àwọn ìmúni access sí mi bá wọn wé thank you brother mi kò bá fi civil kò gbé ṣe yín servant why do you choose to be a servant ke ma de ya jo gara yẹn kò yìnbó fúnra wọn kò wọn bá introduce apprenticeships do wọn ma ngayi ka che do wọn ya wa professional in future in Germany àwọn gbóyìnbó handwork yìí ucho wo yìí wọ́n che wọ́n kọ́ technical school wọ́n you do from there àwọn ya cheche ya you maybe do wọn you ni de ndi sun yo wọn ka dugbo wọn ngan ede wọn papa amuka ẹgbọ́ bàbá olówó tẹ́ jẹ́ komo yin ó ṣe de ilé mọ́ Ọlọ́run adarí jingede yẹn o ore ọ̀fẹ́ Ọlọ́run a máa wà pẹ̀lú wa o yemi good pm gede ọmọ oyinbo yìí mi gbọ́ Nàìjíríà mi gbọ́ rí onu mu good am thank you. You are watching from Indonesia. Thank you. God bless you. Yes. Oh, Indianapolis. Thank you. You good PM you. More understand therefore. If you come fair chatting, do my long. But in US, you can do it. I think evening is not too long. Check good generally brother I mean. Then moriki no kan we ma bi no gedegede awon ye ninu page mi yo mo pe ara won ọ̀rẹ́ mi ene ojú ọ̀rẹ́ dáadáa yan ọ̀rẹ́ luka yan ọ̀rẹ́ yo dúró tì mí Ọlọ́run ni ti yen chubu o Ọlọ́run á bá mi dúró tì yen o I'm very sorry to say this but ma we edowo awon ma lo kan ori messenger yo wa ka chiranu video call last 2 weeks be yi mo joko síbẹ̀ yo won grandchildren wá sọ́dọ̀ mi mo pín kíní lé wọn wo iPad fi do wọn mo achire do wọn ma disturb para wọn den do wọn ma disturb mi do ma kaja ere idiot kan ti bẹ̀rẹ̀ sí cheranu orí kíní ọmọdé ẹran gbé kíní ne ó bẹ̀rẹ̀ sí gbà pé who is this mi mọ̀ Ọlọ́run de ma fi mi mọ̀ ko wọn apo ne ope ne very early in the morning and video call bẹ́ẹ̀ wọ́n dẹ̀ tí ní kẹ́ẹ̀dì mí mú tù máa so and again ọ̀wọ́n mú akáyàdì mi ọ̀wọ́n bí mẹ́rọ ti kíni sẹ́yìn thanks for accepting our this thing ọ̀wọ́n ẹ̀ send request sí mi wá sórí Facebook àti last week mi ní time mi mà wọ́n rí mi má tùkà so now on please if you are on my page kẹ́mà bá ti sí photo please don't even bother to request ẹ̀rẹ́ má pè mí because mo fẹ́ en roju mi na mo fẹ́ de mi mene yi mi bad deal mo fẹ́ de mi mo re mi ne bóyá oli mo ti mo o bo ke ma ti nene yi mo je ne mo ti ma mi di ni ade ma so I just decided to be deleting all my friends without pictures en ma bino o ya rude si en ma bino si me en darije mi orichirichi awon eniyan wa che ori kini na yi mo fi di mi kono kan pere awon mera fe ya bo mi we to won pe mi eniyan gidi nje di mi da won ranu won fe ka gbe ka jade mi de chi sisi ene da bodo lo ma kilo won ma o any friendship ye ma ba ti ne logo omu ehun je Christine vae rive kini kan oruko e ma ne mi ni adiyan ene ma binu bí n bá ti tiri ìjálùwọ̀ yìí ògbóyè àbí ìjádélé má ti píìkì ẹ̀rìn dàndí mi àgbà sí ẹná fún jí Cyril two out kí mi á sáyẹn kí mi á friend oyi two out fún so ẹ̀rẹ́ dàbọ̀ tó rọ Ọlọ́run
bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ ni ẹ jẹ́ dàpárà yìí bẹ́ẹ̀ náà mi dí bíná kí náà bá fẹ́ bí mi ọlọ́run máa bíná bí wà wọ́n ti máa mi ọ̀sẹ́ náà yìí gèdè wá mọ dọ́lọ́run dúdú rọ̀ wá rọ̀ dúmàdà dúgbò warú dúmàdúlú warú kẹ bá dàjọ́ mẹ́jọ dọ́lọ́run dàyè gbà mí má dì yọjú sí yẹn ń yọ ọlọ́run bá dè fi dí mi wé hàn yẹn àmọ́ ẹ̀yẹn má gbàgbé o ẹ̀yẹn dá wa tọ́jú arúgbó wa o ẹni bá fẹ́ fẹ́ra lí ọ̀wọ́n ẹ̀gbọ́n wa ká ti fún àlejò jìnnàjìnnà ó yá dàlẹ́ ẹ̀ ọ̀wọ́n kọ́líúlí ọ̀wọ́n ralẹ̀ ọ̀rọ̀ kọ́ màmá bá kú àbí bàbá bá kú ọ̀yá sáré ṣe bọ̀kà kékeré ọ̀jú síbẹ̀ ọ̀dẹ̀ yìí bẹ̀ má irú àwọn òbí bẹ́ẹ̀ rìn iná wọn yà dàn ẹni bá nẹ́rù ẹ̀ lù gbìyànjú ẹ̀ àti mú àṣírí bò pẹ́rẹ́ǹtì ẹ̀ kẹ́bá kẹ̀chà tí bàbá lásán yàrá méjì dẹ́gẹ́ kọ́ sórí ẹ̀ má gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ sínú gbó ẹ̀rẹ̀ nọmba 1 nọmba 2 ẹni bá nà wọn ènìyàn ẹ̀yọ́ wọn ti rí ti pé ẹ̀wọ̀n fẹ́ mà wọn. You are from Isuwada lẹ́mùgẹ́ mùgẹ́ Suwada ẹ̀rọ manu mú ẹ̀ jíjẹ́ well done brother mi thank you mo yí mi wé náà rè yí dọ́là òun lè dùn máa ẹ̀dún gbégede wa ga dúmàdá wa rẹlẹ̀ dámà rèyìn dámà kú ojú àwọn arúgbó wa dákú èrèkó tó lídọ̀ wọn máa wá chorí rójú wa ẹ̀yẹn dàbọ̀ ẹ̀yẹn sowọ́ pọ̀ má mi ẹ̀yẹn dá wa tó ọ̀rọ̀ má dẹ̀ ṣe ẹni bá ti tú ìlú ẹ̀ ṣe ayé àkàsẹ́wà Kẹ́mi Adétúlà thank you ma ayé you are welcome so torí náà ẹ̀wọ̀n ẹ̀gbá wa ẹ̀wọ̀n àbúrò mi ẹ̀wọ̀n ọ̀rẹ́ mi ẹ̀wọ̀n ènìyàn mi ẹ̀wọ̀n ẹ̀rọ mi ẹnẹyẹ bá fẹ́ ra lídà yìí ẹ̀wọ̀n pè mí àti yá àṣẹ ọlọ́run ṣe tẹkinọ́lọ́jì ti lọ jìnnà irú àwọn yẹn ń lu yẹmi wéèyàn wọn hd dáadáa gbé ìyàwó káwé London alọ́ ti lẹ́kọ̀ọ́ bá fún orí táyà fún orí náà lé aya náà ní ìdè wáyà jòkó tẹ London ní ṣẹ̀ṣẹ̀ aranjúmọ́ London ó dè ti gbẹ́ ó ti dè kó gbẹ̀yìn fẹ́ẹ̀ sí Nàìjíríà ẹ̀ jẹ́jẹ́ dúkà tọ́jú ọ̀wọ́n máa ẹ̀kọ́ wọn bá dàgbà àwọn máa ó ti máa fọ́fẹ́ automatically ọ̀wọ́n máa yà wọ̀bẹ́ ọ̀wọ́n ti dìyà àmúyẹ wọn wá kébà dọ̀la sódà tó wọ́n ti tọ́jú ẹ̀ wọ́n á dúró tẹ súnọlí ulí ayayaya jòjì ìyẹ́gbẹ̀ yájú ya ulé ọ̀nà lọ ṣọ́ máa yẹ ẹni máa o kí mo tó lè máa ro níyè mi wọn ojú mi rí làjò ma you are doing a good job thank you God bless you Aunty Kẹ́mi ìgàjẹ́ ọ̀mẹ́tùmọ̀ àjòjì másùnjì wádìí mi gbàdá mi tara o ẹ̀sùn ṣe bú lánàá uli uri me kesi o uli uri kesi o lájìnjẹ ẹ̀sìn bọ́ọ̀rẹ̀ mi jọ ọ̀rọ̀ má dẹ̀ o mi rúbo mọ̀rọ̀ mi wé ọbí mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ara mi rẹ̀ tọ̀rọ̀ o. I do my brother ẹsẹ̀ màmí Suwada mọ́mí Suwada mọ́mọ́dé yá mo yà káwa ní kékeré jẹ́ àwa gbó Suwada jáde ká sẹ́mùré so mọ́mí Suwada mi challenge ọ̀rọ̀ gédégédé mi challenge gajá mo ti dà igbó tádé mi wọ̀ bẹ́yìí mo wọkọ̀ wí lọ́dọ̀ ní ẹ̀sìn mi mọ́mí Suwada thank you God bless you. Now dí mi round up ẹnìyẹn bá fẹ́ ìyàwó lé irú àwọn máa wáyé ṣẹ̀ṣẹ̀ wà yìí early 30s to whatever age ẹ̀yẹn máa bínú èso ṣebú lé àwọn máa wà ẹ̀kẹ́ wọn apárẹ́ nǹkan yà fọ́ máa wọ̀ láéláé ọlọ́run máa dẹ́ sọkànnà súgbó kó bá fọ́ máa wọ̀ láéláé wá pàpà ti jèrè ẹ̀ kó má jèrè ẹ̀ wá jèrè ọ̀wọ́n ènìyàn àdèndì bí ọmọ yẹn ọjọ́ kan á nà wọ́ súlì bá ẹ̀ kọ́ bá ní ẹ̀hún tí ọ̀hún rálì àkòrò kàkà ní ẹ̀hún tí ọ̀hún rálì tẹ̀ àkú dìde ẹ̀ràn ọ̀hún ẹ̀dọ́ ọ̀fọ̀ fídọ́ yú lọ́nà ẹ̀ síbẹ̀ náà máa wá ti burú títí ààrẹ náà mà wọ́n kẹ́gẹ́ bá dèndì náà àwọn ènìyàn yóò jẹ́ fọ̀fẹ́ ọ̀wọ́n ti kò lè ti pẹ́. I'm telling my friend Oyinbo here that it was very nice place. Yeah, let her know. Ṣóbìnrin ni àbọ́kùnrin.
Next place to invite. Exactly. Àwa e a pe be ngango. Ka wa ti for ngango e for fe àwa ne okan yo wa attractive be kere. Ọ̀wọ́n ready àti wá be alẹ́ yìí. Ọ̀wọ́n easy láti convince ẹ̀yẹn dá wa do won ma. Àwa e a pàtẹ́ wa. Ka ba pàtẹ́ da jókòó tí. Mo we won sisters mi ye ngan ojo kini. Egbira inwa chogo ori ro ma go ye ngan. Ke ba diro Ọlọ́run agba bag ne. Ọmọ 18 years yo ya rent tuli. Torí for fear the si bẹ̀rù Ọlọ́run ma. Ṣé ru ere agbefe salary yere ya yin yi àti ba. Ẹ̀yin dá wa encourage won youth wa na ẹ̀yin dá wa dúró tí wọ́n ye bá gbọ́fọ̀. Ọ̀kan pè mi jo kini e di bi agbe chop wọ́n keroja wọ́n akata ene I establish wọ́n mi gan gwe na agbe chop ngin. Ko ba agbe chop ngin ngo. Kebe na wọ́n ti agbon. Because on fe chi anything ewo data won gwa gbagede don won kalẹ̀ sórí phone don kalẹ̀ sórí Facebook okan won chiche won fe chi freedom we good won lu kare ngare but o ti no won yo ya che mo kiriri likely next year my boyfriend will follow me to our just let me know thank you good idea Ọlọ́run aba obene wo ti plan e yi Ọlọ́run aba náwó sí ibẹ̀ ẹ̀yin mẹ́ta ká wo for fi wọ́n ma láyé nǹkan dun ye gba se mure ya na ya láyé cho ke ya te mure ẹ̀yin bá wolu gbaju ma gba se ko ọmọ Èkó ni wà àwọn parents wa ti ko ọmọ Èkó ni wà ke ba ya ba bo ma méjì ta wa ya gbo fi ọmọ Jẹ̀bú re ulu wọn ya wọn gba si brother me Ogunbode de you can direct your message to me on Messenger or my WhatsApp number please mi fẹ́ da we orí be yi atọkùnrin atobìnrin esun o che bi do fẹ́ra li number 1 ká má bá ti fẹ́ ara wa population owo aka o ti ye yen àwa sódò. Number 2, kama ba ti ferali uya wa uye niyan mi so yeye. Kama ba ferali esibe na won ma wa ti wale. Won ma na ni gbede. Oúnjẹ wa won ni ma ije. Ko gboka o di jo ti ìyá àgbà bá ti kú ko won bá ti wá fún burial o ti tán. Won de sun bomu e. Ọlọ́run ma dá wa sọkànnà. Ọlọ́run ma dá wa sọkànnà. Ọlọ́run ma dá wa mú egbechuli. Uya je be eni okan ba balẹ̀ a retire a de igba sínú li uli àwa ti jọba ke mo rí mi Nigeria ma che be niyan mi na tún kan bo ti uli eren ohun eti yo ne ku owo bàtà no li ko e mo se eren no li Ọlọ́run ma dá wa juya eye wa no li un yo che oluyi un ya wo oluyi gan ya wa pe fe kini mu e gan chokoto ti sise ara re aya lo li but uli ungere ti yo ne Ọlọ́run adokan wa balẹ̀ engen ma ba ti cho formal go tẹ́lẹ̀ mi fi den ka wo ko engen ma ka wa ya nge o Ọlọ́run bá ti ko nge po engen roju but ke ba dalẹ̀ okay ke ba dalẹ̀ ọjọ́ alẹ́ lọ́jà ìta ma mama mi chere ọjọ́ alẹ́ lọ́jà ìta ti ma mama chere macho ke ba dalẹ̀ torí ke ba dalẹ̀ ohun edo won bá wa tètè na yako engan eren won ne méjì mẹ́ta e chi torí kokonu kan won na o ti rí òye eno na ya kan mu kúrò rí because anything can happen mi gbàdúrà oye ma san yin o che won ma fi nowadays one man one wife but 17 girlfriend is allowed kayo sen wa no kayo worse no kayo burú no ogun polygamous ya wa sahun ki polygamous gan no kagede ayé ogun de le to yi breaking home de le to yi wàhálà ye kalẹ̀ su gboro jeje yi o de kalẹ̀ sáyé you always proud very proud to my friend here in Indonesia that I'm from Owo good tell him you are from Owo do ma nípa àwọn ye nge jegede very easy kaya bá fẹ́ ká jiyan ojoojúmọ́ láì lòdó engen di mi ma anyway engen ye bá fẹ́ mà nípa àwọn yi mo ti wo ni bóyá nípa tìyàwó ni o bóyá na àwọn ènìyàn yẹn wọ́n ti mà ti pẹ́ yo ti ko na liyo wa yo ma ti diri bóyá ká bá di gbé sáfẹ́fẹ́ Ọlọ́run adengen rí o wà ní sọkànnà segbe o
mẹ́wàá ń ṣẹlẹ̀ nílùú yìí o onomu ẹ kí a máa níwèé èyà yọ hospital oríṣiríṣi ṣẹlẹ̀ kó o nẹ́nà kú gbé ni kí a máa ti níwèé yóò yà mú defend dára anyway ẹrẹ náà ti bẹ̀ so yìí mo fẹ́ dí mi ìwé gàngán ní fi ẹ̀ngẹ́ dá wa yèrè ọ̀wọ́n arúgbó wa o ẹni ìwé bẹ́ngàn wọ́ ẹ̀ àti yúlí ẹ̀rọ́jú ẹ̀mẹ́rin àṣẹ gbàgede ẹ̀ngẹ́ dá wa ní time láti yọjú sọ̀wọ́n arúgbó wa gédégédégédé ọmọ àwọ̀ pátápátá mo kí o láàtúnṣe mo kí wọn tọ̀ sẹ́ gédégédégédé ọwọ́ àtàgbègbè ẹ̀ gbóró ọwọ́ ìkọ̀rọ̀ ọwọ́ èríràn ọwọ́ gédégédé alẹ́dẹ́ ọwọ́ pátápátá mú kíyàn ọwọ́ ní ipò ara wa o gédégédégédé àwa ọmọ ọ̀sẹ́ gbàgede mi wèé omi ọ̀sẹ́ ọwọ́ ẹ̀rá omi yìí òun gédégédé wá mú ayé àtijọ́ kọ́ ló tàpù bẹ́ẹ̀ yọ ti gbọ́ ọ̀sẹ́ hàn ọ̀sẹ́ ẹ̀yẹn má dá wa ro fọ̀fí ọ̀tára wa àwáre o àtọ̀sẹ́ àtọ̀wọ̀ ọ̀kánẹ̀ ìyá wa ti rèé o ọlọ́run lè dùn máa ní ìdá ẹ̀rín wa rú o ìfẹ́ yọ̀ngàn bá wa àti iye wa mú fẹ́ra wọn ayé àtijọ́ yọ̀ngàn mú kwara wọn mára yọ̀ngàn gbélé wa wọ́ ọlọ́run adírùfẹ́ bẹ́ẹ̀ adùdàgbàsókè inú ayé wa o. So now di mi round up ọ̀gá mi gidi television God bless you sir mo ṣáìtì yín o torí náà ẹ̀ngẹ́ dá wa tó àlẹ́ dọ̀rọ̀ ṣe o ẹ̀ngẹ́ dá wa tó àlẹ́ dọ̀rọ̀ ṣe ẹ̀ngẹ́ dá wa tó àlẹ́ dọ̀rọ̀ ṣe ke ba ni cha ya ẹ̀ngẹ́ bẹ́ gwa ke ba chọkọ ẹ̀ngẹ́ di mi ma number mi again brother mi Ìdòwú Ìjádélé ẹ̀ngẹ́ kọ sálẹ̀ dàbọ̀ 07940349883 number mi nìyẹn oore ọ̀fẹ́ Ọlọ́run á máa wà pẹ̀lú wa o àwa ti chọdún yìí àwa chùmọ́dún ibòbo ló bá jáde ní níwára o ọkà títọ́ bá jáde ní yọwọ́ ẹ̀rùn o àsìkò yìí abáwa ara mọ́ o ó dìjọ́ mẹ́jọ o àìra olómú o àwárara ó dìgbẹ́ àìra olómú o àwárara kí màmá mi gèdè wá mì sí òmù ẹnàmàdí mi tọ́jú yèmí àjẹ́ wọn máa o àìra olómú o àwárara ó dìgbẹ́ àwárara kí bà mí o àìra olómù o àwárara kàngàn màmí. KC Motors brother mi àjọ bẹ̀rẹ̀ program yìí àjọ parí ẹ̀ wíwẹ̀ abá wọn kúkú ọ̀wọ̀wọ́ Olúmídé Ali thanks for watching Jubril Fúnmi àǹtí mi Rachida thank you God bless you àǹtí mi Sílífà Odus Yisa àǹtí mi Àníkẹ́ ẹ̀yẹn lẹ́mà ọmọ bàmọ́ tọ́kìtì ẹ̀jẹ̀ mi thank you Kẹ́hìndé Christiana thank you àǹtí mi Bùkọ́lá brother mi Abdul Olúwarọ́pò Raimi thank you Franklin Adékúnlé Ọlá Samuel Ọláoyè thank you Franklin thank you ẹ̀wọ̀n ṣe ní o mi àfọ̀fin mi rí yẹn o George Olúṣọlá brother mi Marcus Asunlóye God bless you sir ọmọ wọn onífọ̀wọ́n mímọ́ Yàyà Ganiyu Chere o Fèyíṣará Adésùà thank you Folúṣọ́ Olóyè ẹ̀wọ̀n màṣẹ o Adéfọlájù ọmọọba Mọ́lágbègí ọmọọba Wèmápẹ́ o ọmọọba ìgbàmí Ìdòwú ọmọọba mi Ìjádélé ìbẹ̀wọ̀ Ìjádélé ẹ̀sìnlẹ̀ bọ̀rọ̀ ẹ̀sìnrẹ́kọ yóò ṣe bí ìchíjogún o Ògúnbọ̀dẹ̀dẹ̀ Fọláṣadé mo kí wọ́n ọ Ìdòwú Ìjádélé mo máa kẹ́ o àìra olóòmù o nẹ́tíwọ̀kì yóò di chirano Christopher ọmọọba Ògbóyè Kẹ́mi Adétúlà mọ́kẹ́ àìra olóòmù o mo kí wọ́n mú yìí ara rẹ̀ o àìra olóòmù o Ọ̀tọ̀kìtì ọmọ Adébọ́lá Àníkẹ́ Adébísí mo máa kẹ́ o ìlà wọ́n lè jòkó ọmọ ìgbọ̀wọ́ wo balẹ̀ yìí o àwárara mi rèé líwá àìra olómù o Àníkẹ́ o mi rèé náà líwá lọ́nà yín ó gbé o olùyọ̀ ti bí mi yí mẹ́tì ìjà sáwọ̀
bọ́ ti bí mi mẹ̀yà lè mire o àyíra olómù o ìbà mi yóò bí mi sẹ́yìn ògbè yìí mi tí chọ́mà lè yín ògbè àyíra olómù o àwa rárá ó di ìgbẹ́ àwa rárá mi rọ̀rọ̀ máa dẹ̀ mi àyíra olómù o. mi kúkú bínú wo ti pẹ́ wàá túbọ̀ ká pẹ́ wàá páyé wàá pẹ́ lọ́kọ wàá pẹ́ jẹ wọn mọ́ kò bá jẹ wọn máa jẹ́ ẹ̀wà mọ́ mi o àyíra olómù o àwa rárá ó di ìgbẹ́. God bless you brother mi ṣe rí IJN táwa kìrìsìtẹ́nì ń lò yìí kò dáa in Jesus name ní ká máa lò mùsùlùmí ní chọ́ọ̀tì ní orúkọ ànábì kó nẹ́nà kọ́ dúmà kọ́ lùkà kó kọ́ tága dúmà fi sálámàdù ṣàdúrà lẹ́yìn ẹ̀ ọ̀wọ́n yà pọ́kú ẹ̀rùn mi ní pa mí in Jesus name ọmọ ikí kírísítẹ́nì bá kọ page ọ̀kà prayer àyàkọ IJN my Jesus Christ ha ọlọ́run o ẹ̀yẹn dẹ́ màdá àdìbàlù bàbá yìí bẹ́ẹ̀ rẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ orí ọ̀fẹ́ ló ń kọ́ bá wa ó dàbọ̀ ó dìjọ́ mẹ́jọ àníká kí mi o.